sórí àgbọn ìjì kì í jà kó domi inú àgbọn nù tó bá mọ ètò bó ṣe lè lomi inú àgbọn powerful ni jẹ́gọ́fẹ́ bí ibà bá ń ṣe ẹ́ lọ mú omi àgbọn kò fún ọsàn wẹ́wẹ́ sí kó wọn bẹ̀rẹ̀ sí mú ní gbogbo gbà. omi àgbọn àtọ̀sán ọsàn wẹ́wẹ́ ó máa clear naturally kì í ṣe pé máa clear pẹ̀lú pé drug rárá a kàn lọ fúnra ẹ̀ kó dẹ̀ tún ṣe á pẹ́. iṣẹ́ tó wà nínú àgbọn iṣẹ́ ńlá ni hard cover tó wà ní ara àgbọn yẹn iṣẹ́ ni so tó wọ́n fi pray fún ẹ iṣẹ́ ni wọ́n náà ń lo màrìwò wọ́n ní ìdà ni wọ́n màrìwò ṣe wọ́n pé oògùn ni tó bá tún màrìwò tó bá tún gbó pẹ̀lú start tó bá tún mú ibà ni. So gbogbo àwọn nǹkan tí à ń sọ wọ̀nyí ó wá pẹ́ tó ní ìmọ̀ yẹn ṣùgbọ́n àwọn tí ò nímọ̀ yẹn ló ń condemn. What you don't have you cannot give. Nísìnyí ayé àtijọ́ kò sẹ́ni wọn ò bí baba ńlá nìkan kó lọ gbé ọba wọ́n ti ń jí ọba gbé. Kí ló fà á gbogbo nǹkan tó fi ṣàgbára wọn ti kó lẹ̀ wọ́n ní Jésù 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 ànábì 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 náà ń kígbe kiri wọ́n lè pa wọn bíi súyà. Ṣùgbọ́n ó yẹ kí ọba tọ́lọ́ bá ti lè sọ ẹ́ di ọba gbogbo nǹkan ló máa fún ẹ. Ẹgbẹ́ ní Bíbélì Solomon jọba wà àwọn tó ń gàdé ẹ̀ David jọba wà àwọn tó ń gàdé ẹ̀ Abraham gangan fúnra ẹ̀ bí ọba ní lásìkò yẹn is excellent man bí ọba ní wọ́wọ́ àwọn tó ń gàdé ẹ̀ onígbà kan tí bá àwọn pásítọ̀ tó bá lọ ọlọ́pàá tó ń lo kiri mo máa ń condemn ẹ̀ mo ní kí ló ń jẹ àwọn ìròmọ́ ọlọ́run pásítọ̀ èmi ò ọlọ́màjẹ kò sówó tí mo lè ní tí mi ní ọlọ́pàá ó gbèsè pé àwọn pásítọ̀ tó jẹ́ ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ títò mi gan wọ́n ń pa wọ́n ṣeré so ó gbọ́dọ̀ fara ẹ̀ ṣeré so ó yẹ kí ètò wà kéèyàn ṣe ètò sára ẹ̀ ní ìlú kan ní ilẹ̀ àwọn Ísírẹ́lì Olúwa sọ fún wọn pé ní òru yìí o kàn mú ẹ̀jẹ̀ kan fi sa àmì síwájú lé wọn nítorí pé nǹkan kan fẹ́ kọjá ìwìn ló fẹ́ kọjá àlùjọ̀nnú ló fẹ́ kọjá àwọn àkọ́bí ọmọ tó bá lè bá náà máa pa kó wá sọ pé ò ní fi ẹ̀jẹ̀ yẹn síbẹ̀ ètò ni wọn yẹn àwọn kankan wà nǹkan kéékèèké tó lè lé ibi dànù nínú ayé ìwà ètò ní nǹkan míì wà àdúrà ò lè ṣe ètò ló lè ṣe jẹ́ fẹ́ sáàmù kan àjọ wà bí àbí ẹ̀yin má jẹun ẹ jẹ́ kí èmi jẹun láàárọ̀ kí jẹun lọ́sàn-án jẹun lálẹ́ ẹni ẹ̀yin má gbàdúrà káwọ́ ẹ tó máa jí dáadáa láàárọ̀ jẹ́ ẹ jẹ́ kí èmi lọ ṣètò oúnjẹ kì í jẹ́ ẹ̀yin má jẹun o ẹ má gbàdúrà ara bọ́dì kọ àdúrà ò ní gbà ní ebi pa àdúrà ò ló fẹ́ gbà wo tó bá ti gbàdúrà díẹ̀ lọ ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ dáadáa tó ṣiṣẹ́ tó wo pásítọ̀ ni mí mo ń ṣiṣẹ́ ìjọ mọ̀ kí mo ní farm igbákejì ọba ni mo jẹ́ nílùú mi mo lọ hospital mo ní ilé iṣẹ́ láti ṣe àwọn oògùn kí ló dé tí mo fẹ́ sọ pé kí ló dé tí mo fi ní àwọn kan wọ̀nyí mi ìfẹ́ jalè mo ti ní wọn mo ti kọ́lé mo ti ra mọ́tò kí tó ní ìjọ mo ti ní wọn bọ́mọjọ kan bá dá 10,000 màá dá 20. It's true. Kí ló fà á torí mo níṣẹ́ mi lọ́wọ́ mo dẹ̀ ṣiṣẹ́ ni mo làágùn kì í ṣe pé bóyá no èló nìjọ ń pa tí mo fẹ́ jẹ no nìjọ mi ò tó bí tó gbogbo àwọn tó ń pa mílíọ̀nù rárá pẹ̀lú ló ń pa ní owó ìjọ tán bá pa mo lè ná ní 1 minute
tó bá ṣiṣẹ́ tó làágùn gbogbo àwọn bàbá tẹ́lẹ̀ pé wọ́n ṣe pásọ̀ tó ń lo jet tó ń lo private jet wọ̀nyí gbogbo yóò pé owó ìjọ nìkan ni rárá o àwọn náà ń ṣiṣẹ́ o ó bàbá Adébóyè ṣe lọ òwe ẹ̀ ẹ̀wọ̀n bó ṣe ń tà ó ń tà bí omi ní pure water bàbá Adébóyè bàbá Oyedepo lọ́wọ́ gbogbo àwọn kan tó ṣe ó ń ṣe business kì í ṣe pé church nìkan no gbogbo ohun tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nìyẹn wọ́n á ní church nìkan kọ́ wọ́n ní business tó establish gbogbo wọn ló kàwé náà bàbá Oyedepo ó lọ yunifásitì ó jáde ó kàwé ó tún ṣiṣẹ́ bàbá Redeem náà ó tún ṣiṣẹ́ ayé ìgbà táwọn lè jáde wọn gbogbo wa la bìlí pé ẹ tó bá ka yunifásitì bá jáde ó máa níṣẹ́ tó dáa wọ́n dẹ̀ máa lówó wọ́n fọgbọ́n sí ni náà àmọye àwọn tó ń jọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ nígbà kan náà tí wọ́n ní kọjá ṣọ́ọ̀ṣì ẹyọkan ẹgbẹ́ ò fọ́nṣọ̀n gbogbo nǹkan tó bá ń ṣe láyé ọgbọ́n ṣiṣẹ́ fọgbọ́n sí gbàdúrà ṣètò má ṣètò tí ó máa pa ẹ́ lára wo bó lo ara òyìn tó fi ṣoògùn ẹ̀mí kẹ̀mí ló lò yẹn bóyá olórí burúkú lẹ́yìn tó fara ẹ̀ ṣoògùn wàá di olórí burúkú bó ṣe wèrè ni wàá di wèrè kò sí bówó di wèrè àwọn ọmọ àdá bó ṣe aláìsàn ni bó lásán ó mú ọṣẹ lọ fi wẹ̀ èèyàn ló dé wà ní ọṣẹ yẹn èmi sọ fún ẹ pé bó bá ṣe fẹ́ lówó sí ìlọ́po mílíọ̀nù ṣẹ̀ ló máa fi jìyà sí. ṣùgbọ́n à ń ṣètò àdúrà kándù òróró iyọ̀ gbogbo nǹkan wọ̀nyí ètò lásán ni olúwa ló dé ṣe bẹ́ẹ̀ olúwa ló dé sọ fún wa pé gbogbo nǹkan jíjí gbogbo ewé yìí gbogbo fún ìlera ara wa ni kì í ṣe jíjẹ nìkan kì í ṣe jíjẹ nìkan ká tó fi tọ́jú ara wa lọ́sẹ̀dá alágbo ọmọ ẹ̀ tó bá ní mísìsì àfún ẹ lóògùn àkàgbò fún ẹ ṣé ìyẹn náà ń ṣètò ètò nìyẹn náà àdáàfin. ó túmọ̀ sí pé bóyá tá a bá ṣe ètò ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè wa máa yí padà sí dáadáa. yes jẹ́ sọ fún bọ́ a ṣètò sórí ní ọdún kan mo ti gbàgbé yíyá ẹ ayé gba Tinubu ni mo gbé ìránṣẹ́ dìde lọ bá wọn ní aláwùsá mo ní ìwé kọ́pì lọ́wọ́ o so orí láìfù mo wà yìí mo rí òkun pé ó ya lọ́dún náà mo rí òkun pé ó ya wọ́n lè dúpẹ́ lọ́wọ́ mi kí náà máa ṣe mo lè ṣàlàyé fún wọn tó máa ṣe wọ́n lè ní káwọn náà máa gbàdúrà àdìgbàdúrà kójú ọ̀sẹ̀ kejì òkun yẹn ya ó ya wá sí mi tí tó ti ṣe owó nígbà náà ó ya lẹ́yìn náà tó wá kọ lẹ́tà sí mi pé àwọn dúpẹ́ lọ́wọ́ mi. ètò nìyẹn náà wọ́n sọ pé ká máa gbàdúrà káwọn náà lọ sọ fún àwọn ọba tó wà gbogbo area ẹ̀ ètò náà ṣe náà lọ́dún náà àná ní Lagos State ni o kàn wá bá mi ètò mi. fún ẹni tó bá fẹ́ ṣètò bí wọ́n fẹ́ pe fóònù nọ́mbà dáàdì lẹ́ẹ̀kan sí. 070 070 37 37 27 27 83 83 28. 28.